إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم وما يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أكيد مسلمين، السلام عليكم ورحمة الله وبركاته. ọ̀rọ̀ tí a tún máa tẹ̀síwájú níbi àwọn àlàyé eléyìí tí à ń bára wa sọ̀rọ̀ nípa ààwẹ̀ Ramadan eléyìí tí kálukú wa tí à ń bẹ ní ẹ̀rí ní ìgbáradì rẹ̀ tí à ń ro kan rẹ̀. Abẹ́ Allah subhanahu wa ta'ala kó jẹ́ kí ó jẹ́ kẹ́nìkankan wá ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ láyé, kó sì jẹ́ sí pé kó jẹ́ kó wúlò fún ẹnìkankan wa, kó wá fún wa ní àlàáfíà tí a lè fi gba àwẹ̀ náà. Wọ́n ń bá àwọn ọ̀rọ̀ yẹn lọ, a ti ṣàlàyé nípa àwẹ̀ ẹni tó lóyún, ẹni tó bá lóyún sínú, àbí ẹni tí ó bá ń tọ́mọ ni, àbí arúgbó náà ni. Bákan náà a ti ṣàlàyé nípa àwẹ̀ arìnrìn àjò, àbí ẹni tó bá tẹ̀ ṣe àárẹ̀ náà ni. A sì ṣàlàyé oríṣiríṣi àwọn ìran àárẹ̀ eléyìí tó já sí pé ó lè gbéyàn láti máa láǹfààní àti gba àwẹ̀, tó já sí pé kéèyàn má gba àwẹ̀ ńbẹ̀ òun náà ni yóò máa ní ojúṣe tí yóò máa ṣe. Ẹ̀rí gbogbo eléyìí táwọn ń ṣàlàyé yìí náà wá ń dá là lórí pé kí ni, ń tọ́ka lórí pé kí ni Allah ò bùn ẹnìkankan láwẹ̀ nípa pé tí o bá ti gbà o gbà náà ni, kò sí tanràn, kò sí tó fẹ́ ṣe, kò sí ipa kan tí wọn náà fẹ́ kú, ṣáà máa sùn máa jí sí máa gbádùn ìgbésí ayé rẹ̀ lọ rárá o. Kódà àwọn tí wọn ní sàn tanràn àwẹ̀ padà gan lásìkò Ramadan yẹn náà ń kọ́, wọn máa bọ́ aláìní tó jẹ́ mùsùlùmí tí ń gba àwẹ̀. Àwọn ẹ̀kọ́ tó wá pọ̀ eléyìí tí a tún máa kọ́ nípa, àbí àwọn tá tún máa sọ ẹ̀rí nípa Ramadan, torí pé àwẹ̀ tá ń sọ yìí, àwọn tó jẹ́ àwọn nǹkan tó jẹ́ náfílà abẹ̀ tó já sí pé eléyìí o kò sí lára àwọn ọ̀ràn èèyàn kan tó já sí pé tíyàn ò bá ṣe èèyàn ní kéèsì pẹ̀lú bó tó jẹ́ náfílà náà. Làwọn nǹkan náà tó, tá a bá ń sọ̀rọ̀ náfílà, mò ń sọ̀rọ̀ nípa àwọn supererogatory activities, a ní àwọn obligatory tó jẹ́ pé àwọn ọ̀ràn èèyàn tá a láà mandate lórí wa. Bẹ́ẹ̀ náà ni àwa láwọn supererogatory, àwọn yẹn ń jẹ́ náfílà, àwọn yẹn ni nawafil. Ṣé àwọn tó wá jẹ́ àwọn súnnà bẹ̀, àwọn yóò yá àwọn ọ̀pọ̀lọpọ̀, yóò tètè yíyàn báyìí. Àwọn tó jẹ́ súnnà bẹ̀ tí kì í ṣe àwọn súnnà eléyìí tó bọ́ sọ́ndà ọ̀ràn èèyàn tíyàn lè dẹ́lẹ́ṣẹ̀ àbí tíyàn lè ní kéèsì, ẹ̀rí èèyàn ó máa gba láàdá, ẹ̀rí yóò máa jáde pèlé láàdá 10 fún èèyàn. Èyí tó bá dá àwọn ojúlówó tó dá àwọn ọ̀ràn èèyàn tíyàn bá wá ṣe ń kọ́, yóò tún máa jẹ́ àdèpèlé lọ sí bí i ládá bíi 700. ẹ̀rí ìgbà tí Sheikh Sọ́lé Fawzan tí wọ́n sọ̀rọ̀ nínú tírà yìí, nígbà tí wọ́n ṣàlàyé bọ̀ wọ́n ní inna mada'afatahu taktalifu an mada'afatil a'malil ukhra. Àwọn ládá tí ń bẹ nínú oṣù Ramadan láwọn ọ̀bádà tí yóò máa ṣe ń bẹ yóò máa jẹ́ nǹkan tó lékún. Alaikum salam. Yóò máa jẹ́ àwọn àlékún. ẹ̀rí famada'afatu siyam, ẹ̀rí famada'afatu siyam, ara àwọn àdìpèlé títí àwẹ̀ látẹni asiru bi adadi,
kì í ṣe nǹkan tá a tiẹ̀ lè mú lọ síbi òǹkà bí ká wá fojú òǹkà wò ó. بينما الأعمال الأخرى تضاعف الحسنة بعشر أمثالها إلى 7 ضعف. ẹ̀rí a máa fojú wò lọ sí pé kí ni ibi pé yóò máa lékún láti bí ohun tá a lè já sí pé ládá mẹ́wàá irú rẹ̀ bẹ́ẹ̀ tíyẹn bá wá ṣe lásìkò Ramadan. Ládá tíyẹn ń ṣe, iṣẹ́ tíyẹn ń ṣe nìkan tí ń gba ládá mẹ́wàá tó bá wá ṣe lásìkò Ramadan yóò máa lékún lọ sí bí 700 di àdìpèlé. ẹ̀rí wa minha inna al-ikhlasa fi siyam aksaru minhu fi ghayrihi min al-a'mal. ẹ̀rí ká wá gba àwẹ̀ Ramadan pẹ̀lú ikhlas. ẹ̀rí àwọn ìdàdísákàn pé Allah ni ó sẹ́yìn lẹ́san pé yẹn ń ṣe nítorí tàlá nínú oṣù yẹn ó pọ̀ púpọ̀ ju bọ́pọ̀lọpọ̀ àwọn nǹkan míì tá a máa ń ṣe ní àwọn other days lọ. ẹ̀rí pé kálukú wa náà mọ̀ pé Allah ní sẹ́yìn lẹ́san, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí ni pé àwọn ọjọ́ tí kì í ṣe ọjọ́ Ramadan tí kì í ṣe ọjọ́ àwẹ̀ yẹn náà a bìlífù náà pé ìkíláàsì náà la fi ń ṣe, ṣùgbọ́n yín máa ń wà lẹ́mìí èèyàn gẹ́gẹ́ bí èèyàn tá a jẹ́ yóò wà lẹ́mìí wa ju àwọn àsìkò tó kù lọ. àwọn ọjọ́ tó kù kì í sábà jókòó sẹ́mìí èèyàn báyẹn náà pé
kálá ṣàánú wa wàláhì ó ń dáyàn láàmú gan. Náà àwọn nǹkan tó já sí pé ó lè ṣẹlẹ̀ sáláwẹ̀ tí ó dẹ̀ tàǹpà pẹ̀lú àwẹ̀ tí ò ba àwẹ̀ èèyàn jẹ́, já sí pé èyí ó máa tẹ̀síwájú níbi àwẹ̀ náà ni bí kéèyàn gbàgbé kéèyàn mumi, èèyàn mọ̀ọ́mọ̀ èèyàn gbàgbé èèyàn mumi, ìgbà míì gan ọkàn yẹn lè má lọ bẹ̀ kéèyàn ti wà carried away, èèyàn ó dẹ̀ gbomi ẹ̀bà kaná yóò sì tẹ̀bà tómi fi wó, èèyàn ò ní rántí pé òun gbààwẹ̀, kódà kò ní rí èèyàn rán létí ẹ̀rí wọ́n sì lọ́bẹ̀ ńlé tẹ́lẹ̀ yóò kọ̀ tiẹ̀ ya bomi kalẹ̀ yóò bu gàrí sí yóò sì ro ẹ̀bà á tún wọ́n mú ọbẹ̀, kò ní rí èèyàn sọ fún pé a máa ń bẹnu àwẹ̀, yóò sì fa balẹ̀ yóò sì jẹun tó dáa, yóò jẹ ẹ̀bà ó lè ti jẹ tán àbí kó ti jẹ dáhàárín kó ti parí ẹja àbẹ́ran orí ọbẹ̀ ó wà ní wọ́n rántí nígbà àmú máa ń gbààwẹ̀ kó wá tẹ pọ́ọ̀sì mo jẹ̀bà lọ́sàn-án àwẹ̀ subhanallah ẹ̀rí irú ẹni bẹ́ẹ̀ kó kọ̀ntínú àwẹ̀ lọ, àwẹ̀ ò bàjẹ́ pẹ̀lú hadisi Ànábì wa Muhammad tánàbì ní man nasiya wa huwa sa'im fa akala aw shariba falyatimmu sawmahu fa innama at'amahu Allahu wa saqahu. ẹ̀rí Ànábì ní ẹnikẹ́ni tó bá gbàgbé nípa láàwẹ̀ lòun kò rántí mọ́ pé òun bẹ́nu àwẹ̀ ẹ̀rí ló bá jẹun fa akala ló bá wẹ́bà mọ́ra ló bá lo ẹ̀bà àbójẹ̀rẹsì àbókọ̀tẹ̀ jẹ búrẹ́dì bíi sláìsì mélòó kan ikùn ẹ̀ bá lè hàndì àwòṣẹ́rìbà àbí kò tiẹ̀ rántí ló kọ̀ tiẹ̀ ṣínú fírísà ló bá tiẹ̀ gbé bọ́tùkùtà kan ló bá mú àbótiẹ̀ mú mínírà pé òun wà tẹ́sítì látàárọ̀ jàre ẹ̀rí Ànábì ní tó bá wá rántí pé òun bẹ́nu àwẹ̀ Ànábì ní fádìí tí mo sọ́mọ̀ o kó máa kọ̀ntínú àwẹ̀ lọ kó pé àwẹ̀ kó gba àtúrà àtújọ́ náà nǹkan kan ò ṣe àwẹ̀ fa innama at'amahu Allahu wa saqahu ẹ̀rí Allah ló fún un lóúnjẹ òun ló fún ní mímu tó wáyé pé oúnjẹ ló bá jẹ ní Allah ló fún ẹ jẹ tó wáyé pé omi ló bá mu nítọ̀ Allah ló fún ẹ mu. ó wá ṣeé ṣe kó máa jẹun lọ́wọ́ kó ti gbàgbé pé òun bẹ́nu àwẹ̀ kó máa jẹun aláta lọ́wọ́ bóyá bá ló ń jẹ ni bóyá rẹ̀ sì ló ń jẹ ni ó ti wá fún ọrùn pa ó tí ì mú mi ló bá rántí pé òun gbààwẹ̀ oúnjẹ ti blọọkù ọrùn rẹ̀ ó ti fẹ́ kú lòun fẹjú tó yá mú mi lé o mú mi sí i torí pé tó o bá ní òun mú mi tó ń jẹ ti fún ẹ lọ́rùn pa kó o tó rántí wípé àkùjẹ́ kó o jẹun tó o wá gbé ilẹ̀ tó o mú mi o tó lè kọ́ sí wàhálà mi fún gbèsè ayé ara rẹ throughout of the day so ìnira mi ló fẹ́ kọ́ sí fún ara rẹ nìyẹn tó Allah ló pe tí ẹ bẹ́ẹ̀ ń jẹ́ náà ẹ̀rí ó yanjú ara rẹ síbẹ̀ yẹn eléyìí ń jẹ́ bí ó ti jẹ́ ní ibẹ̀ yẹn ẹ̀rí tó àdìsí ń bẹ tí Ànábì wa Muhammad ti ń já mọ̀ pé ó ní ó fi yàlẹ̀ ummati anil khata'i wa nisyan wa mastakrahu alayhi ẹ̀rí ó ní wọ́n ti mójú kò fáwọn ọjọ́ mi ẹ̀rí ibi àwọn nǹkan tá a bá ṣe láṣìṣe àṣẹ mistake ṣe ni kì í ṣe deliberate wa nisyan àbá gbàgbé àbátẹ wá ṣàwọn nǹkan tán tẹ ẹ̀kọ́ fún wọn ká má débẹ̀ wọ́n ti mú ojú kò ń bẹ̀ fún èèyàn náà nínú Islam ẹ̀sìn Islam wà yìí Islam ní bùkátà sí ká wá ìmọ̀ òun ló ní àdínì ọgbọ́n ògbé tá a bá láà fẹ́ fọgbọ́n ṣẹ̀sì kálukú aláàbùn wa lọ́gbọ́n jura wa lọ ṣùgbọ́n gbogbo ọlọ́gbọ́n gbogbo onílàákàyè gbogbo ọ̀jọ̀gbọ́n a ń láti tẹrí gbogbo ẹ̀bùn tá a láà bá bùn wá ká tẹrí ẹ̀ bá fún ọ̀rọ̀ Allah ọ̀rọ̀ Ànábì ni èèyàn ò ní gbọ́n títí kó gbọ́n ju Kùránì lọ o ò ní gbọ́n kó o fẹ́ gbọ́n ju ọ̀rọ̀ Allah àti mẹ́nà lọ Kùránì lọ làákàyè ò sì ní mú bérebére kó o lóo fẹ́ lọ́gbọ́n ju ọ̀rọ̀ rẹ fẹ́ dàjọ̀rọ̀ Ànábì lọ ẹ̀rí kò ní símọ̀ tó fẹ́ mọ̀ tá a bá ń sọ̀rọ̀ náhù sọ́rùfù eléyìí tá à ń pè ní gírámà yẹn àwọn èèyàn kan mọ̀ débi pé níbi tí wọ́n mọ̀ ẹ́ dé tó bá pọ́sìbù fẹ́ lòmíì ni yóò máa yọ áyàlù Kùránì yóò sì máa tú wọ́n fún ara rẹ̀ níbi tí ìmọ̀ náà yé lòmíì náà dé ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ńkọ́ kálukú gbọdọ̀ bá ìmọ̀ rẹ̀ fún Al-Kùránì kálukú gbọdọ̀ yẹ kí làákàyè ẹ̀ mú lọ síbi pé nǹkan tó wọn máa sọ àti nǹkan tó wọn máa tún bí ọ̀rọ̀ ẹ̀sìn ó gbọdọ̀ máa tẹ̀lé Al-Kùránì lẹ́yìn kó máa tẹ̀lé ọ̀rọ̀ Ànábì lẹ́yìn ni a kì í gbé làákàyè síwájú ju ọ̀rọ̀ Ànábì lọ ẹ̀rí taqdimul aqli ala nakli
eléyìí táwọn oníbídíà máa ń ṣe, eléyìí pọ̀ lọ́dọ̀ àwọn àṣáírọ̀, eléyìí pọ̀ lọ́dọ̀ àwọn súfí, ó lè pẹ́ gba àwọn ẹlẹ́gbẹ́ mi náà táwọn náà mú làákàyè náà ń bẹ. Ẹ́rí wọn ò rojọ́ lọ bí ilẹ̀ bí ẹni ni, tó bá wá rojọ́ tán wọ́n á wá fálù Kùránì bákọ̀ ẹjọ́ wọn ní fi ròyìn wọn báàkì áyà Kùránì pé tọ́ Allah sọ báyìí, ìwọ náà wá wòye sí báyìí. Ṣùgbọ́n táwọn máa sọ fún ẹni pé eléyìí lẹ́sìn, ẹ̀rí wọn máa ti bẹ̀ ṣe tàwíìl, àwọn tàwíìl láti pọ̀ gan tẹ́lòmí lè ṣe kí tẹ́lòmí máa ṣe, àti àwọn tàrífù. Ẹ̀rí Islam ó ní bùkátà sí ìmọ̀ ẹ̀sìn ni mo ń sọ o. Ìmọ̀ ẹ̀sìn yìí ni ò ní jẹ́ pọ̀pọ̀lọpọ̀ dá láṣẹ dànù, èèyàn ò ní jẹ́ni tí ó máa ṣiṣẹ́ tí ò ní ní ládàá, torí pé ìmọ̀ ẹ̀sìn tó bá ní yóò máa jẹ́ kí àwọn understanding èèyàn kó lékún, yóò máa jẹ́ bí source eléyìí tí ó máa jẹ́ bí tí ó máa inculcate àwọn ìbẹ̀rù Allah síyàn lẹ́mìí. Ìmọ̀ ni ò tó, ìmọ̀ Allah, ìmọ̀ ẹ̀sìn ni ò tó, ló mọ́pọ̀lọpọ̀ àfáà míì sọ àwọn oríṣiríṣi nǹkan nú ẹ̀sìn. Ìmọ̀ ẹ̀sìn, ìmọ̀ ìbẹ̀rù Allah ni ò sí, ló mọ́pọ̀lọpọ̀ àwọn mùdírù ní kéwú ọ̀tọ̀ọ̀tọ̀, ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ àwọn nàkíbù, ọ̀pọ̀lọpọ̀ àwọn tọ́jú àwọn fẹ́ra wọn jẹ́ tó máa fẹ́ra wọn di ilé kéwú yẹn, àárín wọn bẹ́ẹ̀ lóríṣiríṣi tí kálukú máa sọ nonsense in confidence. Láyé tá a wá ń bẹ́nu ẹ̀ lónìí, ẹ̀sìn ti wá di pé ohun tí kálukú èèyàn kankan lè kó wá tọ́sẹ̀. À ń perú wọn ní home-share scholar ní irú wọn, tó já sí pé gbogbo ohun tí bá ti ń bọ́ sí wọn lẹ́mìí ni wọ́n máa sọ nínú ẹ̀sìn. Ó lè mọ nǹkan ọkọ̀ kó ní sharpen pen, wọ́n pọ̀ káàkiri láwọn academic ẹ̀rù oríṣiríṣi àwọn professor, oríṣiríṣi àwọn òwe àgbà kò tẹ́lẹ̀ mí ṣe. Kódà àwọn ní aspect Islamic study, oríṣiríṣi àwọn òwe ń bẹ tẹ́lòmí kọ́, oríṣiríṣi àwọn tírà ń bẹ tẹ́lòmí kọ́, tó já sí pé tẹ́ ẹ bá gbé síbi òṣùwọ̀n ẹ̀sìn, ẹ̀yin gẹ́nẹ̀ ní ká tánkẹ́ tó jù síbi kan àwọn òwe náà. Bákan náà àwọn èèyàn kan náà ń bẹ ń ti wọn, àwọn lè fojú ọ̀rọ̀ lọ́n ti wọn. Gbogbo ọ̀rọ̀ àfáà tó bá ti wá bárò rí wọn lọ làfá ẹ̀sìn lọ́dọ̀ wọn, làfá onímímọ̀ lọ́dọ̀ wọn. Gbogbo ọ̀rọ̀ àfáà tó bá tako ìròrí wọn, gbogbo ẹ̀rí, gbogbo evidence, gbogbo proof tó mú káàfáà náà lè mú wá minal kitabi wa sunna, wọn ní gbà, torí pé ohun táwọn fi làákàyè wọn rò kò ráìmù pẹ̀lú ẹ̀. Lẹ́wà lọ́pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì bí ẹni tí ò gbádùn, kí ẹ máa wà bí asínrín bí ìwèrè, bẹni tí nǹkan ti ṣe, kó wá máa dá sọ̀rọ̀ ẹ̀sìn ní ìdánidá pé òun náà ń sọ̀rọ̀ ẹ̀sìn. Àpèjúwe tí ó jìnnà, ẹwà àwùjọ wa lónìí, gbà wọn táwọn ń pariwo súnà tí wọ́n fi súnà bójú, táwọn ń gbógun tẹlẹ́bọ, ẹwọ́n tí wọ́n dà lónìí, ibi tí wọ́n wá ń sá lọ, tí wọ́n ti lọ mú ẹ̀rí ọ̀rọ̀ ẹ̀sìn, ọ̀rọ̀ tí ń tà, tí ń dùn, tí ń dá létí wọn lénìí, ọ̀rọ̀ àwọn ẹni àánú ni. Àwọn tó já sí pé àwọn ò rí nǹkan tó fẹ́ defend ń gbèsè ayé wọn tó kọ́ defend bídíà lọ, kí wọ́n defend àwọn àfọ́ bídíà, kí wọ́n defend àwọn àfá ẹlẹ́bọ, kí wọ́n tún gbógun tẹni tí bá tún gbógun ti nǹkan tí ò sí nínú ẹ̀sìn. Àwọn ní platform àdánwò, wọ́n láwọn lè kí wọ́n àdánwò, wọ́n láwọn mú dásà àwọn àdánwò. Ọ̀rọ̀ táàfá wọn bá sọ náà ní ọ̀rọ̀ ẹ̀sìn lọ́dọ̀ wọn, kódà káàfá wọn sọ nonsense. Eléyìí ò sí nínú ẹ̀sìn. Láti wá ní bùkátà sí ká wá ìmọ̀. Bàbá, ìyá, ọmọ, àbúrò, ẹ̀gbọ́n, ọkọ àti ìyàwó, lọ́kùnrin àti lóbìnrin wa, a ní bùkátà sí ká wá mọ̀. Kì í wá ṣe pé mo wá ní pé yẹn lọ gba fọ́ọ̀mù kan lọ lé kéwú, tásìkò ẹ bá ń bẹ fún ẹ kò sí ohun tó burú ń bẹ, ṣùgbọ́n ó jẹ́ kí wọn náà nímọ̀ bó ti máa lágbọ́yé ẹ̀sìn ẹ, kódà bí ò bá tiẹ̀ lè ká tó lè ké, téèyàn kan ò ní máa sabotage ẹ pẹ̀lú pé ohun tí ń kà lẹ́nu. Àwọn onírọ́ kan ń bẹ, àwọn èèyàn kan ń bẹ nísìn yìí, tó bá ti ń sọ̀rọ̀ ẹ̀sìn ní ìsìn ni wọ́n máa sọ lárúbáwá yìí, ẹ̀rí ó máa sọ lárúbáwá lẹ́ máa sọ, kódà àwọn tó máa kóòtù ọ̀rọ̀ àwọn àfáà fún yín, ṣùgbọ́n wọ́n máa tú lódìkudì òdìkudì ni wọ́n máa tú fún yín. Ẹ wo bí ẹnìkan ní ìsìn, ó níyẹn kò sí ohun tí ń jẹ́ ájírù, kò sí ohun tí ń jẹ́ zájírù, ìyẹn tí ń jẹ́ tààzírù, ọ̀rọ̀ àwọn àfáà gbogbo ẹ̀, ọ̀rọ̀ àwọn àfáà tí ò bá sì sí lẹ́rìí ńkọ́, a máa kó dànù ní òun dẹ̀kẹ̀rẹ́ ní nǹkan òye, òun ní nǹkan dàrú mọ́ lọ́wọ́, òun ní nǹkan ti ṣe. Pé wọ́n tún ń claim pé òun ṣe ṣẹ̀ríà ní yunifásitì, òun travel out lọ ṣe ṣẹ̀ríà tó ṣe tí o mọ̀ pé ájírù nínú kíní o,
nínú Allahu Akbar nínú al-wala'u wal-bara'u ló wà táwọn àfáàtẹ̀ wà kọtíra tó wà pọ̀ lọ. Ìmá ń bà mí lọ́kàn jẹ́ ẹ̀yin tẹ̀tẹ̀ l'opportunity àti travel out làwọn ilẹ̀ lábáwá kan láti lọ kẹ́kọ̀ọ́ ẹ tún padà wá sílé ẹ tún wá ń sọ nọ́nsẹ́ǹsì. Àwọn táwọn tẹ̀ tí travel out lọ gbóró àwọn ọbẹ̀yìn wọn gan sẹ̀fù gan àwọn arẹ́yìn tẹ̀ ń lọ́nà pé kílẹ̀ tiẹ̀ lọ fún. Ṣùgbọ́n kò ní bà wá nú jẹ́ púpọ̀ kọjá pé ara àwọn tí wọ́n lọ ọbẹ̀ tí wọ́n yà rí nígbà tí wọ́n dé. Bẹ́yẹn kan lọ ọbẹ̀ ẹ̀ tún lọ yín ya yàkuyàku ní títí ń bẹ lára yín tẹ́lẹ̀ níbi orúkọ tẹ̀ ń jẹ́ lásán láti mọ̀ pẹ́lú mi ò gbádùn lákìdá níbi orúkọ lákọ́bù tẹ́lómi fúnra ẹ̀ láti mọ̀ àgbọ́yélé yìí ti ní 40 ẹ̀rọ àwọn orúkọ oríṣiríṣi ẹlòmíì náà ń jẹ́ nàìjíríà làbúrárì ẹ̀rí àfáà súnà tí ń ṣe dáwà sálàfù tó lóun ṣe dáwà súnà tó lóun jẹ́ nàìjíríà ìkan náà ń jẹ́ kádìmù lè Kùránì àfáà súnà tí ń jẹ́ kádìmù lè Kùránì orúkọ tó ń lò ń tiẹ̀ sọ péjì kádìmù lè Kùránì ní ẹni tí ń ṣe kídímà lè Kùránì abá sọ fún ẹ pé ẹ ti bẹ̀rẹ̀ Kùránì sí mọ́kàlókù àkídà àwọn jàmíyà kò sí ṣọ́tẹ̀ ọmọ tí ń jẹ́ jàmíyà gan ọmọ tí ń jẹ́ jàmíyà irú wọn wá pọ̀ bẹ́ẹ̀ gan tó já sí pé ẹwúrọ̀ àwọn eléyìí tó náà ń sẹ́fì ọ̀sọ́ọ̀lù ẹni tí ń kí ilé sóòlù èèyàn tó náà ń sẹ́fì sóòlù ẹ wá wò ó ẹwọ bí ti ṣe wá ń ṣe lénìí tí wọ́n ń dramatize bí ẹni tí ó ti ní problem nígbà tí yẹn wà psychologically imbalance nígbà tí yẹn ní ìdí rúkíà òun gbogbo àwọn tó wájà àwọn àgbákò àwọn ọ̀tá ẹ̀sìn wà láàfáà ẹ̀sìn lọ́dọ̀ ẹ̀ lónìí tí fi ń ṣèjẹ́rìí ọ̀rọ̀ àwọn yẹn wọ́n ń fún ládìísì lọ wọ́n bá ń tu lórí kòdì ayálò Kùránì wọ́n ń tu lórí kòdì ó bà mí lọ́kàn jẹ́ níjọ́ tí mo gbọ́ pé oníbídíà kan tu ayálò Kùránì kan nígbà tá a ní wàlá bismillahir rahmanir rahim tá a ní wàlá takunu minal mushrikin aláǹsọ fún ànẹ́bì pé wàlá takunu minal mushrikin ìwà ànẹ́bì má parapọ̀ máwọn ẹlẹ́bọ Allah wá fẹ́ ṣàlàyé ó wá fẹ́ pé kábàrù tí ń sọ wá ó ní minal ladhina farraqu dinahum kanu shi'an kullu hizbin bima ladayhim farihun ẹ̀rí kábàrù ló gbé wà nù ní oníbídíà kan wá tú pé àwọn ẹlẹ́bọ nìkan ní ń bá wí ó ní àwọn ẹlẹ́bọ nìkan ní àyà náà ń bá wí subhanallah ìyẹn tó wá bà mí lọ́kàn jẹ́ ni pé mo wá láwọn léyìí náà tó lóun jẹ́ náà kíìbù yìí náà o wàláì ọmọ náà kíìbù yẹn ìsìn tún ń lo àyà yẹn síbi pé àwọn ẹlẹ́bọ nìkan ní ń bá wí. Allahu Akbar mo wá sọ fún pé tọ ìmọ̀ rẹ ló kéré ohun tó ìtì tó ń pera rẹ ní kó bá ọ tó o bá lọ sínú tẹ̀síìrù sáádì síbi tẹ̀síìrù àwọn àfáìsìn àfáàsúnà nù lọ sínú tẹ̀síìrù bágáwí lọ sínú tẹ̀síìrù tọ́bárí lọ sínú tẹ̀síìrù Ibn Kathir lọ òtún àyà yìí ń bẹ àwọn ẹlẹ́bọ oníbídíà àwọn kìfìrí èèyàn gbogbo ẹ̀ ló púpọ̀ sínú ẹ̀ gbogbo ohun tó bá ti wá ní ṣe pẹ̀lú ẹbọ típìlẹ̀ bá ti wá jẹ́ ẹbọ náà ní bá nǹkan náà lọ subhanallah ẹ̀rí àwọn eléyìí ní ìsinyìí àwọn eléyìí náà ń gọ́ àwọn náà ń pẹ̀lú àwọn láàfáà àwọn eléyìí àwọn ni wọ́n fẹ́ condemn ẹnìkan fún yín àwọn eléyìí wọ́n pọ̀ sẹ́ẹ̀ tí wọ́n pọ̀ alálùbọ́sà ní aláta gbogbo àwọn eléyìí nǹkan kàtígórì kan náà gbogbo wọn jọ wà the same mentality the same ìròrí ní gbogbo wọn náà ti jọ ní. ládínú àwọn ayàlù Qur'an tó ń bẹ tó já sí pé ó rọrùn bàjẹ́ kíyàn mọ́rọ̀ oníbídíà ń bẹ nínú àlù Qur'an Suratul A'raf ní 156 152 Allah ń sọ fún wọn bẹ bismillahir rahmanir rahim Allah ní innal ladhina takasul ijla sayanaluhum ghadabun min rabbihim wa zilla fil hayati dunya Allah ní dájú àwọn tí wọ́n prefer kanjú tí wọ́n kanjú nínú ayé àwa náà á kanjú fún wọn ní nǹkan tí wọ́n wá ẹ̀rí àwa ìbínú àtọ̀dọ̀ ọba wọn àtọ̀dọ̀ Allah yóò wà jẹ́ ti wọn ẹ̀rí bíbínú Allah bá ń tẹ̀lé káàkiri sí ti yẹn rò ta ẹ̀rí Allah wá ní àti ìyẹpẹrẹ níbi tí ayé wọn ní jẹ́ ní abí lójú àwọn ẹni eré pàápàá ẹ̀rí Allah wá ní wa kazalika najzil muftarin bẹ́ẹ̀ náà láṣẹ máa san ẹ̀san àwọn tí bá ń wọn nǹkan sínú ẹ̀sìn ohun tí ò bá sínú ẹ̀sìn tó bá fi ń ṣe Ramadan náà wà láàyè kó àṣedànù Vainglorious olómùntèdè ni wọ́n ń pẹ̀lú ẹ̀ àwọn nǹkan tí yẹn ìgbìyànjú àṣedànù tí ò ní ládàá gbogbo nǹkan tó o bá fi lè gbé wọnú ẹ̀sìn tí ò bá ti nípìnlẹ̀ wa kadhalika najzil muftarin ẹ̀rí ṣùgbọ́n tó o bá mọ̀ o tí ì ní kéèsì ẹ̀rí ẹwà lọ wo Ibn Waddah
ó ní àwọn alùbídíà ni gbogbo àwọn tafsiri náà ní àwọn alùbídíà náà ṣe kí ni ó lọ pẹ̀lú ẹ̀. ẹ wọnú tíra yìí Sharihul Arba'in an-Nawawiyya tí Sheikh Sọ́líhù Usaimin ṣe ṣáríwù kan ṣùgbọ́n títí léyìí tí ń bẹ lọ́wọ́ mi ti Sheikh Yahya ibn Ali al-Hajuri hafizahullah wọ́n wá ní fal-mubtadi'a muftarun ẹ̀rí àwọn oníbídíà àwọn tí wọ́n mú nǹkan sínú ẹ̀sìn. Subhanallah, sórí nǹkan yẹn kan tó kéré bídíà tí wọ́n sọ fún ẹ pé ó kéré yẹn gbà bídíà mùfásíkọ̀ ni bídíà tó kéré ló ṣe ìwọ náà wá ń ṣe lọ́wọ́ ni wọ́n máa ṣe lọ ìwọ náà ti ń bẹ lábẹ́ ááyà yìí tí ò báyìí tí yẹn sọ pé nǹkan tó ń ṣe yóò sínú ẹ̀sìn ó jẹ́ ìtìyà gbé ilẹ̀ kó yá wádìí ṣé tó bá fi lè wá wọ̀n sí ẹ pé nǹkan tí wọn náà ń ṣe yóò nípìnlẹ̀ nínú ẹ̀sìn tó wá ń ṣe lọ wallahi anta minal muftarin ìwọ náà ti ń bẹ nínú àwọn tí wọ́n pe nǹkan tí ò sí lẹ́sìn ìyẹpẹrẹ agbọ́dọ̀ Allah ìbínú Allah ń bẹ lórí rẹ̀ nípò ti fi pín sìn ẹ̀rí wa yattahimuna dinallahi bi taksir àwọn tí wọ́n ń fura sẹ́sìn pé ẹ̀sìn Islam ń láàkìkì ní àwọn bá mú wá ẹ̀rí Islam ń láàkìkì ní àwọn bá fi kún bẹ́ẹ̀ ni situation ló àwọn èèyàn báyìí ti ṣe rí àfáwá ní wa nabiyyu sallallahu alaihi wasallam yaqul ṣùgbọ́n tá ànábì máa ń sọ gbogbo tó bá rẹ̀ ní pé ala wa inna kulla bid'atin dalalah ẹ̀rí gbogbo ohun tí wọ́n dá sínú ẹ̀sìn ànábì ní ànù ní gbogbo ẹ̀ ẹ má jẹ́ ká ṣe bídíà nínú Ramadan náà kíyàn jìnà sí bídíà bó tilẹ̀ hùn kó kéré tó èyí tó kéré yẹn bẹ̀ náà àgbákò náà ni. mo wá ń sọ fún wa pé ìmọ̀ òun ní ẹ̀sìn ẹ̀rí ká lọ wá ìmọ̀ ẹ̀sìn wa ọ̀ràn yẹn ní àsìkò tá ń bẹ́ yìí àkọ́ oníwàásí pọ̀ gan mufti ti pọ̀ jù kálukú ń ṣe fátíwà lọ ní ra yìí ẹ̀rí kò sẹ́ni tẹ́ má ẹlòmíì tún fẹ́ bá yín fa wàhálà lórí pé ẹ̀ ń kó ti àdíìsì ẹ̀ ń kó ti ayé Al-Qur'ani nìkan fún a ní ṣé ọmọ kí ó tó àfáà kìíní sọ pé ó dáa ẹ wá abilé rè pé tọ̀ kí ni ẹ̀rí àfáà kìíní wàhálà ti dé báwọn. ẹ wo tíra yìí wọ́n pè ní Kitabul Ilmi Allahu Akbar li fadilati Sheikh Muhammad bin Salih bin Usaimin rahimahullah wọ́n béèrè lọ́wọ́ àfáà wa Sheikh Salih Usaimin ẹ̀rí wọn dáná ẹni yìí ń bèèrè lọ́wọ́ àfáà ó ní uridu an ata'allama al-ilma ash-shar'i ó ní mo fẹ́ lọ kọ́ ìmọ̀ sharia wa abda'u fi ta'allumi wa la a'rif kayfa abda'u fa bimaza tansahuni fi dhalik ó ní mo fẹ́ lọ kọ́ ìmọ̀ sharia ẹ̀rí mo wá fẹ́ kọ́ lọ mo wá kọ́ fẹ́ bẹ̀rẹ̀ sí ní máa kọ́ yẹn náà tí n bá ti kọ́ so báwo ni yìí ṣe lò pẹ̀lú ẹ̀ ó ní kéyìfà àárẹ̀fù ó ní wàhálà àárẹ̀fù kéyìfà àbùdá ó ní ṣùgbọ́n mi mọ́ bí mo fẹ́ bẹ̀rẹ̀ kí nìkan tí nẹ̀sí àtẹ̀fẹ́ ṣe fún mi Sheikh Sọ́líhù Usaimin wá ní khairu manhaj li talibil ilmi an yabda at-talib bi fahmi kalamillahi azza wa jalla من كتب التفسير الموثوق بها كتفسير ابن كثير والبغوي ثم بفهم ما صح عن النبي من السنة من الكتاب الحديثية الموثوقة كالبلوغ المرام والمنتقى وأصول كتب الحديث الملتزمة بصحيح كصحيحي البخاري ومسلم ثم بكتب العقيدة السليمة مثل العقيدة الواسطية لشيخ الإسلام ابن تيمية ثم بكتب الفقه المختصر يتفقه بها على المذهب الذي يراه أقرب إلى الكتاب والسنة وإن يترقى في العلم يقرأ الكتب الموتولة ليزداد بها علما أو Sheikh Sọ́líhù Usaimin ẹni tó bá fẹ́ lọ kẹ́kọ̀ọ́ ọgbọ̀n tẹ́lẹ̀ ń ṣe wá sí tẹ́lẹ̀ ń ṣe wá dẹ́ ń ṣe dáwà ẹ̀kọ́ lómi ṣe kiri nù yín àyèmá ka tẹ̀fsírì gidi àyèmá lágbọ́ yéèsì ló mú orú àwọn ọmọ kútù àwọn ọmọ nọ̀kíbù ẹ̀rí nọ̀kíbù àwọn ni àtàwọn ọmọ ìyá rẹ̀ tí wọ́n pọ̀ lọ bẹ́ẹ̀ láì máa dárúkọ ẹnì kankan ní gbogbo wọn kan ti ẹ̀sùn yàn lẹ́ẹ̀fì máa rí tí wọ́n máa tú tẹ̀fsírì philosophy ẹ̀rí báyẹ̀ kó bá nàbí tó nǹkan tó pọ̀ nù tíra ni nínú tẹ̀fsírì ni nínú àwọn tíra ìsìn ni nínú àwọn fíkì ni kódà tíra àkídà òye wàláyé àkídà ayé yẹn a ní hajiru ọ̀rọ̀ àfáà ni a ní zajiru ọ̀rọ̀ àfáà ni ẹ̀rẹ́ káwọn yẹn wọ́n ti ní mẹ́ńtà ṣùgbọ́n àwọn ni wọ́n ní ìgbéraga wọn
ó kọjá aṣọ ní starch ẹ̀rí pé tí mo tẹ̀ wá ń lọ kọ́ nìyẹn kọ́ ni mo tiẹ̀ ń wá gangan èyí tí mò ń wá nílé yìí wọ́n bèèrè lọ́wọ́ ṣe pé hal yajuzu lil mar'i an yatruka amalahu wa yatafarraga li talabil ilmi fayakunu alata ala abihi wa akhi wọ́n ní ṣó tọ́ fẹ́nìkan kó lọ wá ìmọ̀ kó wá fi iṣẹ́ tí mo wá fún ẹ̀rí kó filẹ̀ nítorí pé òun fẹ́ lọ wá mọ̀ kó wá fi iṣẹ́ lẹ̀ tó jẹ́ pé iṣẹ́ ìgbọ́dọ̀ akẹ́kẹ́ iṣẹ́ yẹn gan ní ló fi ń sọ̀pọ́ọ̀tì àwọn òbí ẹ̀ àwọn ọmọ ẹ̀yẹ́ ẹ̀ wá wọ pé tọ̀ mọ́mí and daddy ẹ dákun mo fẹ́ lọ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn kí ẹ fi bá wa sọ lórí ẹ̀ fàájábà fọ̀dé láti wo bẹ̀ kọ́ọ̀lì yìí Sheikh Sọ́lí Usemi wá sọ pé la shakka anna talabal ilmi min afdalil a'mal ìpè kíyàn lọ wá ìmọ̀ wallahi lára àwọn iṣẹ́ ọlá ni bal huwa minal jihadi fi sabilillah wallahi nínú àwọn jihadi sójú ọ̀nà aláàrẹ wala siyama fi waqtina hadha wá lásìkò tí wá tá ń bẹ́nu èyí ìyìn bada àti lè bídà hùn tí bídà àti ẹ̀ tí wá bẹ̀rẹ̀ gidi bídà àti pọ̀jù tó sì irú fìlìmùjítẹ́mì bídà ń fojú hàn ní gbogbo àwọn ìjọ ìlìmùjítẹ́mì ìsìlámì àwọn tí wọ́n náà wọn kóra wọn jẹ lórí ẹ̀sìn wàtẹ̀ntẹ́ṣirù wàtẹ́kṣirù ó wá ń fọ́ká ètò wá ń pọ̀ sí ìyẹn nídìí ìmọ̀ tí ó fi yanjú ara rẹ̀ wàbádà alìkẹfìr àìmọ̀kan wá pọ̀ gan tí kálukú ra wọn pẹ̀lú àwọn lóní mímọ̀ yẹ̀tọ́lẹ̀ ila al-ifta'i bi ghayri ilmi tí kálukú wá ń lọ ṣe fatiwa láì mímọ̀ they are dwelling in fatwalization or assertion bi ghayri ilmi without knowledge wàbádà al-jidal min kathir minan nas ẹ̀rí kálukú wọ́n ń ṣe fàáfà níbi ìmọ̀ kálukú náà ní pọ́ìntì ẹni tí ò mọ̀ nǹkan ẹni tí ò lè kọ́rúkọ rẹ̀ ẹlòmí ò lè kọ́ mo jẹun lálẹ́ àná kí n tó sùn lárúbáwá mo jẹun lálẹ́ àná pé àfà ẹgbẹ́ báyìí ẹ̀kọ́ kí mo jẹ ráìsì lálẹ́ àná ẹlòmí ò lè kọ́ lẹ̀ kódà ẹlòmí ò lè ṣe ìrọ́bù orúkọ rẹ̀ ẹ̀rí àfà mi gbá wọn tẹ́ sọ yẹn mi ò gbá rárá ni mi ò mú òun ò lè kéwò ṣùgbọ́n òun ní làákàyè tó ń lẹ́gẹ̀dẹ́ ṣù ọ̀fọ́ òun ò gbá tẹ́ sọ yẹn àwọn aláìmọ̀ kan àwọn oníkọjá yìí ẹ̀rí fàázi ìsàlẹ́sà umurun kulluha tutimmu ala shababi an ya'risu ala talabil ilmi eléyìí tá a dárúkọ yìí àwọn èèyàn mẹ́tẹ̀ẹ̀ta yìí ń kọ́ àwọn nǹkan tó ṣe pàtàkì ní tó ṣe ọ̀ràn yẹn ni kéèyàn lọ kẹ́kọ̀ọ́ nítorí kíyàn lè kó lè fi defend bídí kó lè fi attack bídíà kíyàn lè kẹ́kọ̀ọ́ kó lè bá máa ṣe fatiwa dáadáa fẹ́sìn kó má sọ àwọn èèyàn nù kíyàn lè kọ́kọ́ láti bá nẹ́ṣin jákú níbi ìfàǹfà níbi ọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀rí ṣé kí wọ́n sọ̀rọ̀ wọ́n ní awalan àwọ́kọ́ ọ̀rọ̀ bídáhùn bada àti taz'aru shururaha tuz'iru shururaha aw taz'iru ṣòróòrò ìkan méjèèjì wọ́n ní bídíà ń wọ́ ó bẹ̀rẹ̀ ẹ̀rí aburú rẹ̀ wá ń fojú hàn àbí ń fa aburú rẹ̀ gan fún ara rẹ̀ ẹlẹ́ẹ̀kejì unasun yatali'una ila al-ifta'i bi ghayri ilmi àwọn èèyàn wá ń lọ síbi fatiwa ẹ̀rí kálukú ní ṣe fatiwa láì ní ìmọ̀ nípa ẹ̀sìn eléyìí ẹbọ ni ṣíríkù ni ìdájọ́ kí ẹ máa ṣe fatiwa láì ní ìmọ̀ kó máa haramáìsì ń tààlà àlálà kí ẹ máa aláìsí ohun tààlà àràmà ẹ̀rí ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn ìran eléyìí tí mo líìsì náà ní ṣéèkì náà líìsì àwọn tó ń ṣe fàǹfà ní fi mẹ̀sá ilẹ̀ kọ́dẹ̀tẹ̀kùnù wà déyàtàlẹ̀ alẹ́ ilmi níbi àwọn ọ̀rọ̀ ẹ̀sìn tó já sí pé ó kílẹ̀ ẹ̀gẹ́ ọ̀dà àwọn onímọ̀ ẹ pé tí màá bá ń bẹ fún yẹn ni kò ní máa dìbéètì lórí ẹ̀ ìyá àti mi jìdá lè fi àbẹ̀gẹ́ ilmi ẹ̀rí fámìlì ajílẹ̀ dáàlẹ̀ka fanánù fi sórati ilẹ̀ alẹ́ ilmi indahum rusukun wasa'at al-itila' وعندهم أيضا فكر في دين الله وعندهم حكمة في توجيه عباد الله لأن كثيرا من الناس أقولوا الآن lásìkò tí wà yasiluna ila ilmi nazari fi mas'alati min al-masail wa la yahimu an-nazar ila isla'il khaliqi wa ila tarbiyatihim wa annahum gbogbo àwọn ènìyàn kọ́ iza aftu bi kadha wa kadha sara wasilatan ila sharri akbar la ya'lam maddahu ilallah tí kan ko wọ́n ṣe fatiwa láyé nínú ńkọ́ yóò máa generate aburú tó já sí pé Allah nìkan ló mọ̀ ààlà tí àwọn náà máa dé. So gbogbo àwọn eléyìí ó ń tọ́ka lórí pé
a ní bùkátà síbi kí a wá ìmọ̀ ẹ̀sìn ni yóò máa jẹ́ kí ìbẹ̀rù Allah lékún lẹ́mìí wa, kò wá ní jẹ́ ká nífẹ̀ẹ́ láti máa ṣe àṣedànù iṣẹ́ pàápàá níbi ọ̀rọ̀ bídíà. Ẹ̀rí àwọn ọ̀rọ̀ rí tí ò bá ti sí ìmọ̀ ń bẹ̀ lẹ́ẹ̀máa rí yẹn ìjìhádì ní kíní kan ní àwọn àfáà lọ́bẹ̀, àwọn àfáà olólọ́bẹ̀, ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà tí wọ́n ń kà sí pé wọ́n lọ́bẹ̀ kan nígbà míì nǹkan wọ́n máa ń ka àwọn àfáà míì ti já sí pé àfáà mi ò lẹ́rìí níbi nǹkan tí wọ́n bá sọ. Ìsì ń bẹ nípa àwọn tí wọ́n ń pè ní àáfàá ẹ̀sìn yìí, gbogbo àwọn tó ń pè ní àáfàá ẹ̀sìn yìí náà kọ́ làwọn àáfàá tí wọ́n ń lo ọ̀rọ̀ ẹ̀sìn. ń bẹ àwọn àáfàá tí wọ́n ń pè ní àáfàá ẹ̀sìn tó já sí pé philosopher ni ráàyò ni máa ń lò. Ẹ̀rí àwọn àáfàá ẹ̀sìn tó gbajúmọ̀ Imam Maliki, Imam Shafi, Imam Ahmad, ṣùgbọ́n Abu Hanifa ní títí ẹ̀ kò dàrú pé Abu Hanifa ń kọ́ philosopher ni. Ẹ̀rí máa ń lo agbárí ni. wàhálà wo tíra yìí náà Muallimul Huda ila Fahmil Islam Dr. Mirwan Ibrahim Al-Qais, afáyé tó kú ti pẹ́ ó wà nù tíra náà. Afá náà kọ́ kalẹ̀ ó ní tàbá ń sọ̀rọ̀ ìjìhádì, bẹ́yàn ní ìjìhádì bí ìmọ̀. Ẹ̀rí ó ní ẹ̀rí wasalaku fi dhalika maslakin barisina fi ìjìhádì at-tashri'i. àwọn ìjìhádì ó ní maslaku halil hadith, tàbá láti ẹ̀fẹ́ ló pẹ́tọ̀ ìjìhádì wọ́n láti ẹ̀fẹ́ lọ wo ìjìhádì ẹ̀fẹ́ alẹ́ gbáralé allazi yatamassalu fil i'timad ala nusus. àwọn maslaku halil hadith ẹ máa ra àwọn ọ̀rọ̀ wọn tí ó máa dìpẹ́ndì, tí ó máa rely lórí kíní olórí nusus wastikdami ráàyè. àwọn ẹ̀rí wọn wọ́n sì máa lo ìròrí ẹ̀rí istibatil ahkami shar'iyya minha. ìròrí wọn ni pé kíni àwọn ó máa mú àwọn ìdájọ́ fún wa, ìdájọ́ ṣẹ̀ríà ìsìlámù níbi àwọn ẹ̀rí tí wọ́n bá sọ ní, kò ní já sí pé ìròrí tí wọ́n nìkan. wa aksar istikdamu ráàyè una, ọ̀pọ̀lọpọ̀ lílo ìròrí tá à ń sọ ń bí innama huwa fi fahmi nusus, èyí tí wọ́n gbọ́yé, èyí tó ní já àgbọ́yé sí àwọn ẹ̀rí minal kitabi wa sunnah ni wa turki intibaqiya ala al-ahdas, àti mọ̀tọ̀ ojú ọ̀nà ìpele àwọn hadith ni wọ́n máa fi máa sọ́ọ̀bù àwọn ọ̀rọ̀ ṣẹ̀ríà fún wa. wa min ash'ari a'immatil ijtihad fi hadha al-maslak, àwọn tí wọ́n já sí pé àwọn ni wọ́n fi ń gbajúmọ̀ jù nínú àwọn àfáà níbi ìjìhádì lójú ọ̀nà ká lo àdísì fi yanjú àyá al-Qur'an. Ẹ̀rí òun náà ni kí ni o Malik ibn Anas, Imam Malik ibn Anas, wa Shafi, Imam Shafi, wa Ahmad ibn Hanbali, àwọn àti Imam Ahmad ibn Hanbali. àwọn eléyìí gbajúmọ̀ kì í ṣe àwọn mẹ́ta nìkan, àwọn àfáà pọ̀ gan tí wọ́n ti wá lẹ́yìn tí wọ́n gan náà gan. Ẹ̀rí bí àwọn ìmáàmù ó pọ̀ bẹ́ẹ̀, ó ti pọ̀ jù náà dé, ṣùgbọ́n àwọn tó kọ̀ gbajúmọ̀ làwọn eléyìí tó já sí pé wọ́n fi àyá àdísì wọ́n fi yanjú àyá al-Qur'an. ìran ẹlẹ́ẹ̀kejì, sẹ́ẹ̀tì ẹlẹ́ẹ̀kejì nínú àwọn tí wọ́n máa ń lo ìròrí tí kì í bá Kùránì mu, tí kì í bá àdísì mu, àfáyẹwà ní maslaku halil ráàyè. cherry system style àwọn oníráàyù, àwọn tó máa ń ronú fi sọ̀rọ̀. wàkọ̀dì tamadu nusus ka halil hadith, àwọn náà máa ń dàdí sákà, wọ́n máa ń lo àwọn ẹ̀rí bí àwọn aládìísì, láàkín ṣùgbọ́n èyí táwọn máa ń lò likillati nusus lati itamaduha kana istikdamuhu lira'yi aksaro minal akirin. àwọn tí àwọn náà máa ń fẹ́ lo àwọn àdíìsì mọ́ nǹkan tí wọ́n bá sọ, ṣùgbọ́n torí àwọn ẹ̀rí tó kékeré àwọn ẹ̀rí tí wọ́n fẹ́ gbára lé, àwọn kan máa ń ẹ̀rí kan wọ́n kọ́ dìpẹ́ndì lé, wọ́n á dẹ̀ lóra wọn lórí ẹ̀. wọ́n lè ka àdíìsì kan ní ìsìn kí wọ́n dẹ̀ fi ṣe fatuwa lọ, kánà àdíìsì mi wá lẹ́yìn ẹ̀ tó ní kíní yìí ká má ṣe mọ̀, wọn nílò yẹn mọ́. Abu Hanifa gbajúmọ̀ pẹ̀lú sísítẹ́ẹ̀mù yẹn. Tabalawo kitabu sunna àti ti ọmọ ìmọ̀ ti Abdullahi ibn Ahmad, ẹ̀rí ó mú wá síbẹ̀ tó pọ̀ gan púpọ̀ ń bẹ gidi gan púpọ̀. kódà Abu Hanifa kọ̀ndẹ́mù àdíìsì tó lé ní bí 400 nínú tírà ẹ̀. àwọn Imam Shafi, Imam Maliki, gbogbo wọn kálukú wọn ni wọ́n sọ̀rọ̀ nípa Abu Hanifa pé kò ń ṣàfà sálàfù. náà ìbẹ́kọ́ ni mo ń lọ ṣáde náà, torí nǹkan tí mo ń sọ yìí nìsín yóò lè nílà káyẹ lòmíì, ṣùgbọ́n èmi ti ń fọ láwọn evidences àwọn tó ti máa rí ìkà fún ara rẹ̀ tí káwọn àfáyẹ̀sìn ló kọ́. Imam Maliki ó bú Abu Hanifa, Imam Shafi ó Abu Hanifa, Imam Ahmad ibn Hanbal gan condemn Abu Hanifa, Abdullahi ibn Mubarak condemn Abu Hanifa, Imam Sufyan Sauri condemn Abu Hanifa, Sufyan ibn Uyayna condemn Abu Hanifa. ó ti pọ̀ jù tí wọ́n condemn Abu Hanifa pé
kì í ṣe àfáà tí máa ń dá sọ́rọ̀ ẹ̀sìn tá a lè mú ọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀. Ìgbà táwọn àfáà yìí náà wá fẹ́ dárúkọ àwọn àfáà tí wọ́n gbajúmọ̀ níbi ráàyù, ó ní wà á ṣe àrò áwù láyé imam ẹ̀rí àwọn tó wá gbajúmọ̀ níbi àwọn sísítẹ̀mù ká máa lo thinking, ó ní Abu Hanifa an-Nu'man, Abu Hanifa òun náà ni ilé ìtàn sọ. Àwọn wal-ijtihadu la ya'ni nabshul mansus wa irtikari fikri akili wa mawafiqi liman yabdu li awwal nazar ajli annahu maslaha من غير اكتراث بمقاصد الشريعة السامية المدارك، فهذا مما لا يوافق عليه مؤمن، وإنما تجديد الفقه إنما يكون بتدراك ما تداعي من قواعده أو كاد بسبب إغلاق باب الاجتهاد فيما سبيل الاجتهاد. والحال أن كل مفت في زماننا الذي كثرت فيه المنتكشفات والمخترعات مضطر لأن يجتهد، بل قبل وقتنا هذا وقفنا على فتاوى المقلدين اضطروا فيها إلى اجتهاد المطلق وقبل منهم، ولكن منهم من اطلاق ليس على بعضنا nípa pé kó máa jẹ́ ìsì fún àwọn tó ti mọ́ ní ẹ̀ mọ́sálà kan ìṣàdíyà ni mọ́sálà kan kíní kan irú àwọn ilé tí máa ń polówó oògùn nǹkan ọmọkùnrin káàkiri tí máa ń rojọ́ gan báyìí bí àwòkọ yẹn tí náà wọn náà ń ṣe wá sí òun ti tiẹ̀ ọ̀rọ̀ kúnlẹ̀ ìtìláfíà ọ̀rọ̀ kí bídíà gbogbo nǹkan ìgbésí ayé ti tiẹ̀ ìtìláfíà ni a ní bùkátà sí ká wá ìmọ̀ kó lè bá ràn wá lọ́wọ́. Rí ẹmọ ìyá mi bí a bá ń ṣe bídíà wàláhì àtèyí tó kéré ń bẹ àtèyí tó tóbi ń bẹ kì í jẹ́ kíyàn níṣẹ́ dáadáa. àwọn àfáà tí wọ́n ń jáwọn àfáà ẹ̀sìn gan láwọn àfáà wa gan pàápàá lórí bídíà tí wọ́n sọ pé ó kéré, kódà wọn ní ká ṣe ìdẹ̀kùn pẹ̀lú ẹni tí bá tún ṣe bídíà kékeré. Ẹ jẹ́ n fún yín ní àpèjúwe àwọn àfáà tó jẹ́ sí pé wọ́n pín bídíà o nínú stand bí tí wọ́n pé bídíà pín sí kékeré àti tí ó tóbi. Ẹ̀rọ tó wá mú ọ̀rọ̀ wọn nísìn á fi dọ́ọ̀jì nǹkan tí wọ́n bá sọ. Ẹ wo ṣéèkì wa eléyìí tí mò ń dárúkọ síra wọn lẹ́ẹ̀kan Sharhu al-Arba'in an-Nawawiyya ti ṣéèkì Yahya lórí yẹn. Ìgbà tí wọ́n ń sọ̀rọ̀ nípa hadisi gbogbo ẹ̀yin tẹ́ náà ń ṣe bídíà náà tí wọ́n sọ fún yín pé yẹn bídíà kan bẹ mùkáfírọ̀ ni mùfásíkọ̀ ni ẹni kọ́ bá yín sọ̀rọ̀ nípa hadisi tánàbì ní man ragiba an sunnati faman ragiba an sunnati falaysa minni. Wàá rí pé bídíà mùfásíkọ̀ òun náà ti kó sínú faman ragiba an sunnati. Ẹni tó bá tún lọ rò nǹkan míì lẹ́yìn súnà wọn ànábì tó lọ àtàṣì mọ́ nǹkan míì tí ò bá súnà ànábì mu ànábì ní falaysa minni kò sí lánàá òun jọ wọn ànábì. Àti mọ̀fásíkọ̀ àti mọ̀káfírà náà ló bá hadisi yìí lọ. Kí wọ́n ń ṣe mí nìkan ni mo sọ pé ló máa dàrú mẹ́ lọ́wọ́ pé wọ́n tún bẹ̀rẹ̀ títí wọn wá wò ó àfáwà yìí náà lo hadisi yìí làwọn náà wá ṣàlàyé o. Wọ́n ní hadisi yìí ó dó lórí al-wa'id wa illa lára ma'nayan hadisi ìlérí ni ṣùgbọ́n ìtumọ̀ méjì ń bẹ fún hadisi yìí. Wọ́n ní in kana fi akili mubtadi'a al-kuffar falayzu ala millatihi tó bá já sí pé òun tẹ́ni oníbídíà yẹn kó sí oníbídíà tó jẹ́ sí oníbídíà kèfèrí oníbídíà tó jẹ́ bídíà kèfèrí kò sí lójú ọ̀nà ànábì o. Ní Nàìjíríà yẹn ní ìsinmi gbogbo ilẹ̀ Yorùbá yìí gbogbo àwọn àfáà tí máa ń pariwo mùfásíkọ̀ dùn gbèsè ayé wọn ẹbí wọn léèrè ẹni kí wọ́n fún ilé nìkan tó jẹ́ mùkáfírọ̀ kò sí mùkáfírọ̀ ilẹ̀ Yorùbá gbogbo wọn mùfásíkọ̀ ni báwọn alágbàkò ti máa ń sọ. A ti gbọ́ pé bídíà àwọn àfáà pin àjiyàn àwọn àfáà tí wọ́n sì pin wọn àkọ́kọ́ wọn ní hukumu kankan ṣùgbọ́n dákun báwo là á ṣe mọ mùfásíkọ̀ báwo là á ṣe mọ mùkáfírọ̀. Tọ́ oníbídíà tí bídíà ti bá jẹ́ bídíà kùfà bídíà kúfúrù ẹ̀rí tún gbìyànjú kó nù Islam báwọn dókítà náà ṣe máa ń sọ pé tọ̀ àwa gbé sínú òṣùwọ̀n measurement ẹ̀rí ẹ wá gbé sí measurement àwa rí pé kúfúrù lónìí yìí kó sí kò lè sí lójú ọ̀nà ànábì. Afáà ní wàhùn kò fárún kèfèrí nílò wọn wà lẹ́yìn sùnmínà wọn sí lára wa o wọn sí lára wa mùsùlùmí o wàhálà àlàmì látìnà wọn sí lójú ọ̀nà wa ẹ̀rí. Aláwọ̀ àfáwà ọ ní wà in kana fi ákèlì mubtadi'a ad-dalal tó wájá sí pé bí tí oníbídíà tó sọnù yìí falaysa minna
ó fẹ́ kó sínú falaysa minna yóò máa túmọ̀ yà ní ala ghairi tariqatina yìí máa túmọ̀ pé kí ni o kò sí lójú ọ̀nà wa jumhurul ulama ala anna lil mubtadi'a fi dunya yastahiqu al i'ana abẹ́rẹ́ nǹkan àfáwọn ṣàlàyé pa pé gbogbo àwọn àfáyẹ̀sì gbà pé oníbídíà láyé ó tọ́ sí káyẹpẹrẹ a ní àwọn ọmọ yẹn bàjẹ́ gan wọn kì í rẹ̀spẹ̀tì gangan bẹ́yẹn bá ti lọ ní bídíà kò sí rẹ̀spẹ̀tì fún ní bídíà òun ló wà nù tíra yìí gbogbo àpapọ̀ àfáàyé wọ́n gbà pé kí ni o anna lil mubtadi'a fi dunya oníbídíà láyé yastahiqu al i'ana ó tọ́ sí kí ayẹpẹrẹ wal izlal kájára nkiri wàtàwọ̀bí òkú kálálàṣẹ́ wàbàyánu sẹ̀bílì kádé ṣàlàyé ojú ọ̀nà gbá ojú ọ̀nà tí ń lò sí stáyà àgbákò ní o wàfíìlì áàkìrọ nígbẹ̀yìn lálìkìyàmà tààtà mẹ̀ṣíyà ẹ̀rí yóò máa bẹ lábẹ́ tààtà mẹ̀ṣíyà ìyẹn oníbídíà mufásíkọ̀ ní o oníbídíà àti bídíà òbí jáde náà fáwọn sọyìn bá yìí o mẹ́lẹ̀m tẹ́kùn bìdí àtò mùkáfìrọ̀ ẹni tí bídíà tiẹ̀ ò bá dé olú mọ́gblágù kúfúrù ẹ̀rí yóò máa bẹ lábẹ́ tààtà mẹ̀ṣíyà ṣùgbọ́n látàyé bíbá yìí náà ẹni tó yẹ ká máa yẹpẹrẹ ni bídíà tó kéré nìyẹn o bídíà tó tún kéré gan wọ́n ní tó yẹ ká máa yẹpẹrẹ bídíà tó bá gbàgbé yẹn kan ṣe bídíà ṣùgbọ́n bídíà kékeré ní í ṣe bó ṣe kéré yẹn náà kò tán sápọnlé lọ́dọ̀ rẹ̀ o gbọ́dọ̀ pọ́nlé o gbọ́dọ̀ máa yẹ̀yẹ́ ẹ̀ ni o gbọ́dọ̀ máa ṣàlàyé aburú tí máa ń ṣe ni bó ṣe kéré nínú òṣùwọ̀n rẹ̀ náà wọ́n àwọn àfáà wa yìí o tó ní bídíà kan kéré o ọba gbọ́dọ̀ tó máa sọ wọ́n ní wà lè mọ̀ tẹ́lẹ̀ ẹ̀tì rí nìsín wọ́n ti wá pòpọ̀ àtèyí tó tóbi àtèyí tó kéré wọ́n ní ṣe wá lóní bídíà ń tiẹ̀ yatruduna ala al-hawli yawm al-qiyamah Allahu akbar àtèyí tó kéré yẹn àtèyí tó jẹ́ kúfúrú yẹn oníbídíà lẹ́nu kan ní ala itlaq ní mutlaq oníbídíà o yawm al-qiyamah wọ́n lé wọn kó ń ya àbàtà níjọ́ gbẹ̀ǹdà al-qiyamah wọn ní mú mi كما في الحديث الصحيح في صحيحين وغيرهما التي سبق بيان شيء لانيا الله اكبر oníbídíà àtèyí tó kéré o àtèyí tó bí ní o wọn ní mú mi àbàtà lálẹ́ kìyàmá òǹgbẹ́ wọn kú ni pẹ̀lú àdísì tí a máa ń kà fún ìtẹ́yìn náà ti mọ̀ gẹ̀yìn ẹ wo àfáà wa ní sọ̀rọ̀ oníbídíà tí jẹ́ kí bídíà ti ẹ̀ kúfùrù ni bídíà tó gbéyàn kó nú ẹ̀sìn ni wọ́n tún wá ń sọ ọ̀rọ̀ bídíà tí já sí pé òun tiẹ̀ tún kéré nígbà pé bídíà tiẹ̀ ò dé lẹ́fù kúfúrù ṣùgbọ́n nígbèsí ayé rẹ̀ ń bí láyé ń bí o a máa yẹpẹrẹ a máa jára nkẹ a máa ṣàlàyé ojú ọ̀nà tí ń tọ̀ pé àtẹ̀sùbá tí ń fà yé bídíà ni ṣùgbọ́n kò gbé jáde kó nù Islam ṣùgbọ́n lórí aláìyánu ni kò gbádùn jára nkẹ pẹ̀lú bídíà tó kéré yẹn náà gẹ́gẹ́ bí àwọn àfa onímọ̀ ṣe máa ń ṣe nìyẹn eléyìí wá kọ́lá àkọ́kọ́ kọ́tífù lìjánà alimustatọ́ ti ṣéèkì Muhammad Hadyu'Muhammad àwọn náà sọ bẹ́ẹ̀ nípa mú níbi díà mufásíkọ̀ subhanallah ẹ̀rí ẹ̀mọ̀ yára ni àti ọwá ní wàlìmọ̀mù tẹ́lẹ̀ ṣe wá ró níbi díà o àtẹ̀yí tó kéré yẹn o àtẹ̀yí tó tóbi tí ń ṣe yẹn o yatruduna yawmal qiyamah tí yẹn ò bá ti mú mi àbàtà tó rú mi àbàtà yìí gbogbo ẹni tó bá mú ànábì nínú gbẹ òtún bẹ́ẹ̀ mọ́ ànábì wá ṣàlàyé àwọn tí wọ́n wá lé padà tí wọ́n ní wọ inú àbàtà tí wọ́n ní mú mi kò ní sí ṣìpẹ̀ fún wọn ẹlẹ́ṣẹ̀ ó mú mi àbàtà ẹlẹ́ṣẹ̀ bí a ti pẹ́ṣẹ̀ lóko sí yóò mú mi àbàtà oníbídíà mufásíkọ̀ tẹ́yìn gbé sí mufásíkọ̀ onímú mi àbàtà ibi tí bídíà bá ti wá jẹ́ ẹ̀ṣẹ̀ ẹ̀rí kódà àfáà wọn ṣe ń dààmú wọ́n ní tátà mẹ̀ṣíyà ní oníbídíà mufásíkọ̀ wa wọ́n máa tún ní oníbídíà kò ní mú mi àbàtà wọ́n lọ wo ìgbà tó máa ń tú mẹ̀dẹ̀ amílẹ̀ amẹ́lẹ́ ní ìsàfí àmúhúnà fáwọn àrọ́dù wọ́n máa mú ọ̀rọ̀ Imam Nawawi wá tí ń ṣàlàyé fáwọn àrọ́dù fún wa nínú tírà yìí náà ni pé torí Imam Nawawi náà pín bídíà Imam Nawawi òun náà ṣe kí ni òun náà pín bídíà rọ̀ ìmọ̀wòlá àwọn á sọ̀rọ̀ nípa pé yẹn àdísì fáwọn àrọ́dù yìí ó lọ pẹ̀lú pé nígbà míì bí ẹ bá ṣe nǹkan a fi wo òṣùwọ̀n nǹkan tí ó bá ṣe ni nígbà tí ẹ bá máa tó lékún àlùwàlá tó ń ṣe àlùwàlá mẹ́rin tó ń fọwọ́ ẹlẹ́ẹ̀mẹ́rin tó ń bọ́jú ẹlẹ́ẹ̀mẹ́rin wọ́n ní fàwùdú sọ̀hẹ́
àlùwàlá tó ń ṣe àlùwàlá dà wàhùwà àsímú alábìdì àti ṣùgbọ́n ẹlẹ́ṣẹ̀ ní lórí bídí àti ṣe ìzáta àmàdáha jẹ́rìpọ́lọ̀ ìjẹ́ náà gan kò lọ tó bá màmá tí bá ń ṣe bẹ́ẹ̀ tọ́ ọwọ́ ni súnmọ́ yóò lam annaleza kúlù mọ́ wákan àfi bídíà ìkúnnù tẹ́lẹ̀ ẹ̀ẹ́dì lẹ́yìn náà ló wá hàn pé gbogbo ẹni tí bá ń ṣe bídíà náà kọ́ ló ní bídíà bẹ́ẹ̀ ni kódà kéèyàn bá ṣẹbọ tó ń ṣẹbọ ẹ̀rí ẹni tí ẹ̀ bá ṣẹbọ wá ìgbára tí kò títúmọ̀ sí pẹ́lẹ́bọ ni tó yẹ lómi ìṣẹbọ kò mọ̀ kẹ́bọ ò dáa ó ti yé tí wọ́n ṣàlàyé fún ẹni bẹ́ẹ̀ ibi tí mo wá ń lọ kọ́ nìyẹn náà mo kò sáré yà sí ibẹ̀ yẹn ni àti ṣàlàyé yẹn lẹ́kùnrin láìmọye ìgbà kò wọ́n ṣe nǹkan tó tuntun mọ́ láàyè yìí tọ́ ọ̀nẹ́rọ̀ ní bẹ́ẹ̀ kọ̀dìyẹ́ kan fi yà sáwà ní ọkọ̀dìyẹ́ kan fi yà jáàlà ní ẹ̀rẹ́ lómi ìgbàgbélé mẹ́lòmí kò sínú ẹ̀ lómi kọ́ lè wà kárídèwé lómi àìmọ̀kan lè mẹ́lòmí ṣe bídíà ọkọ̀dìyẹ́ kan fi yà kárí lómi nìkẹ́ni wọ́n lè fọ́ọ̀sì lómi ṣe bídíà ni ọ̀nìtọ̀ fàmítílẹ̀ ara láàyò kọlù mọ̀bùtẹ́dì àwọn eléyìí yóò àìtí ní pè wọ́n lóní bídíà yẹni pé ohun táàfà Ìmámù Nawawi ń sọ ni pé àwọn alálùwàlá mẹ́rin tí wọ́n ń ṣe mẹ́rin tó mọ̀ tó ń ṣe lọ àìtí ní pè lóní bídíà torí pé kí ni àìtí mọ̀ bóyá kò mọ̀ ni àbọ̀fọ̀sẹ̀ ṣe ni àìtí ní pè lóní bídíà wala budda min qiyamil hujja ala man asala minhu ma yukhalifu shar'a qabla al-hukm ala shakhsi bima dalla alayhi dalilun fiskin aw bid'a aw kufur ẹ̀rí kò wá tàbí ṣùgbọ́n mẹ́ títí a fi wá fún ní táwọn àṣẹ ìkọ́mọ́tì ló jà fún wá ń bí òun mọ̀ ni àbó gbàgbé àbẹ́yàn kan ló ń halẹ̀ mẹ́kọ́ máa ṣe bẹ́ẹ̀ tàbá wá ṣe bẹ́ẹ̀ fún lórí nǹkan tẹ́ni ìyẹn ṣe tó yapa sí ṣẹ̀ríà láṣẹ̀ṣẹ̀ wá ṣe àwọn ìdájọ́ ẹ̀sìn fún pẹ̀lú nǹkan tí ẹ̀rí ìdájọ́ nǹkan tó ń ṣe ń tọ́ka lé lórí ìdájọ́ nǹkan tí bá wá ń ṣe yẹn níbi físíkù ni o àbí bídíà ni àbí kúfúrò ni láti wá lọ pẹ̀lú ẹ̀ ẹ wá wo háyà táàfà wa mú wá lórí kíní yìí o pé Bismillahir Rahmanir Rahim wa man yushaqiqir rasula min ba'di ma tabayyana lahul huda ẹnikẹ́ni tí ń bá ń yapa ànábì ẹ̀rí lẹ́yìn tí àlàyé hàn dọ́dọ̀ ẹ̀ wa yattabi' ghayra sabilil mu'minin tó wá ń tojú ọ̀nà àmì fi ṣẹ̀sìn tó yàtọ̀ tó jọ́nà àwọn sàábí níwà ní ìtọ́ mú síbẹ̀ kó máa ṣe bẹ́ẹ̀ mẹ́ta wà ńlá yóò tó gún ní sí yẹn gẹ́gẹ́ nìtọ̀ máa ṣe lọ yóò rọ̀ ẹ lọ́rùn bẹ́ẹ̀ wà ní sílẹ̀ jahannama á wà á fi sínú jahannama wà sá àti nà sí ọ ibi tó burú níbi tí yẹn máa ń dé sí gbogbo ohun tí yẹn bá ti ṣe tó bá ti yàtọ̀ sí táwọn sàábí ànábì ṣe àwọn láyà yìí ń bá rí o nígbà yóò dọmọ jahannama so ẹ mú dájọ́ kálukú fún níbi àyà yìí tó àfáwà àgbà ṣéèkì àyàyà làlórí níbi tí ra kúrò bí láti dọ̀lá àlàyé àwọn ṣàlàyé ẹ̀bọ̀ á padà máa ṣàlàyé àwọn eléyìí náà tí ó máa jẹ́ èsì fẹni tí ń sọ pé yẹn bídíà kan tí ò gbé jáde àtèyí tí ó gbé jáde àti bídíà tó gbéyàn jáde àtèyí tí ò gbéyàn jáde wàláhì tó bá lọ ṣe nínú Ramadan gbogbo Ramadan rẹ nígbà tí yẹn wo èlùbọ́ ni o wàláhì àṣedànù ohun nìyẹn ń ṣe káàbà ṣàṣedànù nínú oṣù kí yẹn gbààwẹ̀ kó má jẹ kó má mu nítorí wá láàdá kó wá di pé gbẹ̀yìn náà gbogbo bóun ṣe ń kọ́ lòun parẹ́ wàláhì kì í ṣe nǹkan tó dáa làwa ṣe ń pariwo làwa ṣe ń lọgùn kì í ṣe bóyá pé nǹkan kan la fẹ́ gbà ń bẹ̀ ṣáà má ṣe bídíà ni àtèyí tó kéré bẹ̀ àtèyí tó tóbi bẹ̀ má ṣe rárá o ànábì ò split pé nìkan kéré ìkan tó bí bídíà o ó ní gbogbo bídíà tí yàn bá ṣe ni wọ́n reject yẹn ẹ̀rí Sheikh Salim Ilali nígbà tó wá dárúkọ bí ọ̀nà bíi mẹ́wàá níbi àwọn àgbákò tó ní bídíà máa ní àtèyí tó kéré àtèyí tó bí ibẹ̀ ìwọ̀n sọ pé àwọn reject yẹn ẹ̀rí èèyàn ò ní wo àbàtà iṣẹ́ ìbádà èèyàn ò ní jẹ́ sí tẹ́wọ́gbà subhanallah ìdákun ẹni tí ń bá ń ṣe ìbádà tí wọn ò gbà lọ́wọ́ ẹ̀ kí ni wọ́n á fẹ́ rò mọ́ tí wọ́n fi consider rẹ̀ tí wọ́n fi fún lálùjánnà tó bá jásí pé bídíà mùfásíkọ̀ náà ẹ̀yin náà gbà pé Allah ò ní gbà tí wọn bá ti wá gbaṣẹ́ èèyàn kí ló wá fẹ́ gbé wà lùjánnà ó rí i pé àti bídíà kékeré o àti bídíà ńlá o méjèèjì ń padà já èèyàn sínú zero náà ni ká Allah subhanahu wa ta'ala kó ṣàánú nìkan kan wa ká má ṣe àṣedànù kó ṣàánú wa subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.